Media. Ìlú Òwu Ìjẹ̀bú ni a wà yìí níbi tí a ti wá ṣe ìwádìí nípa ìṣẹ̀ṣe tí ó rọ̀ mọ́ àṣà oyè jíjẹ pàápàá oyè Akọgun. Àwọn oyè tó jẹ́ oyè ìbílẹ̀ ní Òwu níbí Òwu Ìjẹ̀bú níbí ó pọ̀. Tá bá bẹ̀rẹ̀ látorí ọba wa, gbogbo ọba tí ó jẹ́ ọba Òwu ó jẹ́ ọba ìbílẹ̀. Lẹ́yìn yẹn ni ó kan Akọgun. Lẹ́yìn Akọgun ni Mísẹ̀, Ọlọ́wà Mísẹ̀, Olúgbó náà tún ni. Àwọn ni wọ́n ní Ìgbó'hùn, àwọn ibi tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe nípa nǹkan tó fi ń fọ ìlú mọ́. Ìyẹn ni oyè ti Mísẹ̀. A ní Àró, a ní Ọ̀dọ̀fin, a ní Ọba Màjà, a ní Àgbọ̀n, a ní Kàkànfò, a ní Ẹ̀kẹrin, a ní Balógun, a ní Ọ̀tún Iyalode, a ní Ìyálọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá mi ló jẹ́ Oye Akọgun ní 1958. Èmi ló wá ṣe secretary fún Akọgun fún lákòókò yẹn. Àwọn ni second rank to the Olóyè. Akọgun ní igbákejì kábíyèsí ọ̀dọ̀ tí wà ní Ìjẹ̀bú Òwu ń bí. Láyé àtijọ́, Akọgun jẹ́ jagunjagun tó ní agbára púpọ̀. Akọgun jẹ́ igbákejì ọba. Wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé tí kábíyèsí ò bá sí nílé, bóyá wọ́n lọ ìrìn àjò ni, àwọn ní gbogbo àkóso, Akọgun ní gbogbo àkóso ìlú ló wà ní ọwọ́ ẹ̀. Bóyá wọ́n ń sùn dáadáa ni o, wọ́n ń jí dáadáa ni o, ìjà wà o, kò sí jà o, kó tó pé bóyá ogun kan ń bọ̀ ni o, bóyá ó gbọ́ fìrìfìrì kan pé àwọn kan máa ń jà níbì kan ó lè dé ìlú Òwu, kó tó mọ ẹni tó máa pè Akọgun ní àkóso yẹn máa wà ní ọwọ́ ẹ̀. Oyè Akọgun jẹ́ oyè tí ó jẹ́ pàtàkì tí a lè fi gbogbo ẹnu pè ní oyè ọba, torí ẹnikẹ́ni tó bá ti jẹ́ igbákejì èèyàn ó ti di pé téèyàn ò bá sí nílé, bóyá ó lọ ìrìn àjò, ó lọ ìlú ọba, ó lọ ṣe ìpàdé níbì kan, ó lọ káàkiri, ó jẹ́ ẹni tó máa délé. Gẹ́gẹ́ bí ipò wọn, àwọn máa ń ṣètò láàrin ìlú láti mú ìlú, láti tún ìlú ṣe, láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Akọgun jẹ́ oyè tó wá láti ilé tó bá ọba wá. Obìnrin kọ́ ló ń jẹ, ọkùnrin ló ń jẹ. Ọkùnrin yẹn lè jẹ́ ọmọdé, ó lè jẹ́ àgbà. Tí ó bá ti jẹ́ pé ìdílé wọn o, ìdílé ibi tí wọ́n ti ń jẹ́, òun ló fa ẹni yẹn sílẹ̀. Wọ́n lè fa ọmọdé sílẹ̀, wọ́n lè fa àgbàlagbà sílẹ̀, bọ̀ kì í ṣe ọmọdé tó kéré jù, ọmọdé tó ní òye láti ṣe àkóso ìlú. Oyè ìdílé ni oyè Akọgun. Akọgun ń ṣe oyè tí akọ̀mọ̀ mẹ́nìkan bí wọ́n jẹ́ òkè mo lọ gba Ọ̀túnba, mo lọ gba oyè kí náà ó ní fámìlì tó ń jẹ. Nǹkan tó bá ti jẹ́ pé kí ìlú lè tùbà, kí ìlú lè túṣẹ, kí èèyàn kó fọhùn bí ọmọ èèyàn, kí ọmọ eku kó ké bí eku, kí ọmọ ẹyẹ kó ké bí ẹyẹ, gbogbo ẹ̀ ni ó jẹ́ ṣíṣe fún Akọgun. Tí wọ́n tí Olówu ti yàn wọ́n tó ti approve appointment wọn tó yàn wọ́n, gbàrà yẹn ni wọ́n ti decide pé wọ́n fi kó ẹrù ìkarù tó ti fún ní ìkarù wọn kó lọ bá ọba ńlé. Ọba dẹ̀ ti gbà. Ìyẹn ló fi túmọ̀ sí wípé òun gan-an kọ́ ó ti gbà láti jẹ Akọgun. Traditional right tó máa ṣe each area wá fún ẹ. Tó bá ti ṣe àwọn yẹn kúrò ń bẹ̀ fine. Wọ́n pè létẹ̀, wọ́n ṣe létẹ̀ fún ẹ. Ọjọ́ yẹn náà lọ ṣubú. Ìtẹ́ ẹ̀ bá ṣe ẹ lè wọ ìlú lédì láti bá wọn ṣe anything níbẹ̀. Ibẹ̀ ni ó dàbí ìgbìmọ̀ aṣòfin
bí ìgbìmọ̀ aṣòfin ṣe rí bẹ́ẹ̀ níbẹ̀ ṣe rí. a bá bẹ̀rẹ̀ odò láti pòdò odò náà la wà yìí ta bẹ̀rẹ̀ lánàá ta lè máa parí ní ọ̀la bàbá dẹ̀ ti ṣe yẹn tán àjẹtán yìí náà máa ṣe gbogbo nǹkan tó bá kù. àwọn náà lẹ́rìí kò sáwó kankan bẹ̀ òun náà ti débí lẹ́nu ó ti ṣàdúrà ó bá orí èèyàn bí ó bá pààyàn oyin rèé ọ́nì tí gbogbo ayé mọ̀ this is iyọ̀ salt this is obi this kola. Akọgun máa ń wọ aṣọ ìbílẹ̀ agbádá bùbá dànsíkí. ṣe adé tí ó máa dé tí ó bá fẹ́ lọ ṣe torí Akọgun náà ní ojúbọ Ògún tó máa ń bọ ní ọdọọdún adé yẹn náà máa ń dé lọ tí wọ́n máa gba ìlú tí gbogbo ìlú máa tẹ̀lé wọn tó máa lọ síbi ojú Ògún yẹn so adé yẹn a sì ní adé yẹn ta lè fi hàn ní ọwọ́ níbí báyìí then àwọn bíi ṣẹ́rẹ́ tó máa mú dání wọ́n bọ́ bá ṣe ń kí tó máa mí tó máa kí wọn tó máa ṣàdúrà fún wọn ó wà níbí náà ṣẹ́rẹ́ làwọn máa ń mú ọba lónìí ìrùkẹ̀rẹ̀ ṣẹ́rẹ́ ni Akọgun máa ń lò àjà ló máa ń mì ó wà ní ibi báyìí then fìlà àwọn fìlà afẹ́ tó lè dé lẹ́yìn fìlà yìí tí ọ̀wọ́n àti Olówu ọba bá jókòó àwọn yẹn náà àpẹẹrẹ náà wà lọ́wọ́ wa. wọ́n ń gbé lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n mú abẹ̀bẹ̀ ńlá dání lọ́wọ́ wọ́n dẹ̀ tún ní ọ̀pá ẹyẹ méjì ìkan lókè ìkan nísàlẹ̀ tó máa mú dání. ó dá mi lójú wípé ẹ rí ohun kan tàbí méjì dìmú nínú ètò bí a ti ń ṣe tòní kí Olódùmarè má kọ àtúnrí a ó tún mú àkọ̀tun ètò bí a ti ń ṣe wá fún wa láìpẹ́ jọjọ èmi ni Aródú ká pàdé pẹ̀láyọ̀. Nuwa Media.